psalm 38 bó ṣe díìpù sí, nítorí wípé Dávìdì tí ó kọ psalm 38 yìí, ẹni tó mọ Ọlọ́run ní gidi ni, ẹni tó mọ òfin Ọlọ́run ní gidi ni, ẹni tó mọ ọ̀nà Ọlọ́run ní gidi ni. Ṣùgbọ́n pẹ̀lú bí Dávìdì ṣe mọ gbogbo ẹ̀ tó, Dávìdì dẹ̀ ṣubú. Dávìdì ṣubú. So nínú ìṣubú Dávìdì ló ti wá rí gbogbo ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ó ní èrè ẹ̀ṣẹ̀ pọ̀ rẹpẹtẹ. A máa ka èrè ẹ̀ṣẹ̀, a máa rí gbogbo ẹ̀ lénìí. Dávìdì mọ̀ pé Ọlọ́run yìí olódodo ni. Dávìdì mọ̀ pé tọ́lọ́run yìí bá ti ṣe òfin yẹn tó bá ré kọjá, ó máa jẹ̀yà ẹ̀. Ó mọ̀ pé Ọlọ́run yìí onídàájọ́ ni, kò kí ṣe pé kò mọ̀. Ṣùgbọ́n ohun tó dùn mí fún Dávìdì jù ni wípé gbogbo bó ṣe ń bọ́ Ọlọ́run rìn tó, gbogbo bó ṣe ń gbọ́ ohùn Ọlọ́run tọ́lọ́run ṣe ojú ẹ̀ tó ń ríran tó, nǹkan kan wà nínú ọkàn Dávìdì tí Dávìdì tí ò mú kúrò, tí kò dí pẹ̀lú ẹ̀. Mi ì mọ Yorùbá dí, tí kò dí pẹ̀lú nǹkan yẹn. Ojú kòkòrò obìnrin tó wà nínú ọkàn Dávìdì, bó Dávìdì ò dí pẹ̀lú ẹ̀. Nígbà tí Sátánì wá rí opportunity tó ráyè láti mú Dávìdì mọ́lẹ̀, ìkan tí Sátánì fi mú Dávìdì nìyẹn. Bí Dávìdì ṣe ń bá Ọlọ́run rìn tó, bó ṣe ríran tó, bó ṣe mọ ọ̀rọ̀ Ọlọ́run tó, Dávìdì kan ló wá lọ ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn. The heart is deceitful o. Ṣé rí ọkàn máa ń tàn nìyẹn o. Ọkàn kọ́lọ́run ṣàánú èèyàn ni o. Ká máa gbàdúrà fún àánú lójoojúmọ́. Nítorí pé ìgbà tí nǹkan ò bá tí ì ṣẹlẹ̀, lèèyàn lè sọ pé àìní ò lè ṣerú ẹ̀ láyé, èmi kẹ̀mí lè ṣerú ẹ̀. Pásítọ̀ tó jẹ́ pé kò kì í fọwọ́ kàn nǹkan Ọlọ́run, owó Ọlọ́run ó máa tó jẹ́jọ́ síbẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí ìṣòro dé, tí ò dẹ̀ síbi tó ti máa rí owó, kí ni pásítọ̀ máa ṣe? Àtọwọ́bọ owó Ọlọ́run. So pásítọ̀ ó dẹ̀ lè jẹ́rìí, ó lè búra pé òun ò lè ṣerú ẹ̀, òun kẹ̀ láyé òun ò ní ṣerú ẹ̀. Ẹ wo ìṣòro tí ó máa jẹ́ kí Ọlọ́run bínú sí wa, àní rí lórúkọ Jésù o. Aláti máa gba àdúrà, ká má fira wa, àánú ni o. Kéèyàn má sọ pé èmi pé ń tèmi, èmi ò lè ṣe, èmi pé ń tèmi. Kéèyàn kọ́kọ́ má sọ bẹ́ẹ̀ o. Àánú nìkan ni o. Àánú nìkan la lè máa bẹ̀bẹ̀ fún o. Torí bí Dávìdì ṣe ṣubú, Dávìdì fún rẹ̀ gan pera ẹ̀ ní òmùgọ̀. Pé because mo mọ òfin Ọlọ́run, mo mọ ọ̀nà Ọlọ́run, kí ló mú mi, kí ló gbé mi tí mo ṣe irú nǹkan tí mo ṣe yìí. Dávìdì mọ̀ pé ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ ẹ̀ kò lè ṣe rere. He that covereth his sin shall not prosper. Dávìdì mọ̀. Ó sì mọ òfin Ọlọ́run. Ṣùgbọ́n Dávìdì gangan ló bá kọ́kọ́ gbé ìgbésẹ̀ àti kọ́kọ́ cover ẹ̀ṣẹ̀ náà. Nígbà tẹ́ṣẹ̀ yẹn máa bẹ̀rẹ̀, danger, wàhálà, ewu tó wà nínú pé kéèyàn má jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ sí Dávìdì lélẹ́yìí o, psalm 38. Iṣẹ́ Ọlọ́run, ogun Ọlọ́run lọ lọ́wọ́, ó yẹ kí Dávìdì lọ ja ogun. Dávìdì ò lọ. Dávìdì jókòó ló kàn fẹ́ sinmi. Tó bá tiẹ̀ sinmi, kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀. But nígbà tó lóun fẹ́ sinmi yẹn, Dávìdì sùn oorun ọ̀sán. Dávìdì tí ò kí ń sùn oorun ọ̀sán, usually Dávìdì gbà mẹ́jọ èdè ló máa ń gbàdúrà. Dávìdì sùn oorun ọ̀sán lákòókò yẹn, Dávìdì ò gbàdúrà. Sátánì tó yẹ kó dẹ̀ ń dọdẹ káàkiri. Ṣé mọ̀, ó wá rí opportunity láti mú Dávìdì. Ó dẹ̀ mọ̀ wípé Dávìdì yìí fẹ́ràn obìnrin tó bá rẹwà ní gidi. Lásìkò tí Dávìdì wà nílé yẹn gangan ni Sátánì wá lọ organize Báṣẹ́bà, obìnrin tó beautiful, kó lọ máa wẹ̀. Ó ti jẹ́ pé àkókò yẹn gan ni Báṣẹ́bà ṣe lọ bọ́ta tó lọ ń wẹ̀. Dávìdì dẹ̀ ní pé kò ń dìde, kò ń kàn ṣeré ní bákónì òun ni o. Ibi tó ti ní pé kò ń dúró síbẹ̀, obìnrin yẹn lórí. Obìnrin yẹn wà ń hò. Ẹni tó jẹ́ pé ó dẹ̀ fẹ́ràn obìnrin, tó dẹ̀ pé kò sẹ́ni tó wà nílé, gbogbo àwọn èèyàn ti lọ jà, wọ́n ti lọ jàjà Ọlọ́run, wọ́n ti lọ wà ní ogun, kò sẹ́ni tó wà nílé. Ó kàn pè ránṣẹ́ ẹ̀kan ni pé ló bá mi mú obìnrin yẹn wá. Ló mú wá. Ìyẹn dẹ̀ sọ fún wípé ìyàwó èèyàn kan ní lọ mú wá, kò sáwọn èèyàn sí ilé lọ mú wá. Dávìdì ṣe pamọ́ ni o. Ó ṣe pamọ́ ni o. Ńgbà tó dẹ̀ ṣe, ó ní kó máa lọ. Ó dẹ̀, Dávìdì ò tiẹ̀ sọ fún Ọlọ́run pé Olúwa, mo mọ̀ ti ṣàṣìṣe kan. Olúwa dáṣọ bò mí. Dávìdì rò pé kò sẹ́ni tó mọ̀. Kò sí ẹni tó mọ̀. Dávìdì dákẹ́. Obìnrin yẹn tún wá ránṣẹ́ sí pé ọba, mo ti lóyún. Olóyún kẹ̀.
ìyàwó oníyàwó kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó yá ẹ bá mi ránṣẹ́ sí ọkọ ẹ̀ látọjú ogun, ẹ mú ọkọ wá. Ṣé nígbà yẹn ṣé Dáfídì ká ló sì jẹ́wọ́ kó jẹ́wọ́ pé òun ṣe adultery? Ìyà yẹn ò ní tó nǹkan tó jẹ Dáfídì Psalm 38 o. At least a kàn jẹ ya pé òun ṣe adultery, òun commit adultery ni. Ṣùgbọ́n ó tún fẹ́ bo ẹ̀ṣẹ̀ adultery yẹn, ó fẹ́ bò yẹn mọ́lẹ̀. Ẹ lọ bá mi mú ọkọ ẹ̀ wá. Nígbà tó mú ọkọ ẹ̀ wá látọjú ogun, ó yá lọ bá yàwó ẹ̀ nílé so that kó lè bá yàwó ẹ̀ láṣepọ̀ kí Dáfídì lè ti oyún yẹn kó lè tì sí ọrùn ọkọ. Ọkọ ní a lè máa ja ìjà ogun Ọlọ́run lọ kí òun sọ pé òun fẹ́ lọ bóbìnrin wà nínú ilé. Mímọ́ làwọn wà tó tá bá lọ ń jarú ìjà bẹ́ẹ̀ yẹn mímọ́ ni wọ́n gbọ́dọ̀ bóbìnrin ṣe. So ọkùnrin yẹn ńṣe ló dúró sẹ́nu ọ̀nà palace Dáfídì kò kúrò o. Dáfídì dá dúró fọjọ́ méjì pé ó make sure pé obìnrin ọkùnrin yẹn sọ pé òun ò lọ o, òun ò lè àkókò mímọ́ ni. Dáfídì wá ní pé òkè ọgbọ́n wo lòun tún fẹ́ ṣe báyìí o. Ó wá kọ̀wé, ó kọ́. Obìnrin yẹn ló fi rán o, ọkùnrin yẹn rádà ló fi rán o. Tó bá mi fún ọ̀gá yín lójú ogun pé lẹ́tà tí mo kọ sí nìyẹn. Ọkùnrin yìí ò kúkú ṣe nígbà tó kọ́ bá ló ránṣẹ́. Lẹ́tà tó kọ fún ni pé ká bá wọn fi síbi tí ogun ti le jù kán lè pa. Kí ló dé? Dáfídì fẹ́ bo ẹ̀ṣẹ̀ ẹ̀ ní o. Kó bá lè bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ní o. Mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé tó bá bo ẹ̀ṣẹ̀ lẹ̀ kò ní ṣe rere ní o. Ó ní mò ń bá ibi tá bá lè ṣe délé ní à ṣe dé because mo fẹ́ ká rí ní mọ̀ pé eré ẹ̀ṣẹ̀ ó burú jù o. Nǹkan tó jẹ́ kí gbogbo ayé jẹ́ kó wà ní rúdurùdu lẹ́ni ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀ṣẹ̀ ni o. Gbogbo nǹkan t'Ọlọ́run dá dáradára ni o. Wọ́n fi ọkùnrin yẹn síbi tó gún ti le jù. Wọ́n dẹ̀ pa ọkùnrin yẹn. Nígbà tó ti pa Dáfídì ti rò pé ó ti tán. Kò sẹ́ni tó mọ̀. Ẹ̀ṣẹ̀ ẹ ti bò. Ó ní òkè ẹ lọ mú ìyàwó. Ṣé pé ẹ tọ́kọ ẹ bá ti kú tó bá fẹ́ ìyàwó ẹ̀, òfin Ọlọ́run ò wà against ẹ̀. Òkè ẹ lọ móbìnrin tí ò lọ́kọ yẹn wá. Òun kúkú fẹ́. Widow ni. So òun fẹ́. Àṣírí ti bò. Ọlọ́run dẹ̀ ní sùúrù òun wo Dáfídì. Ṣé ẹ tó ti bọ́ lọ́run rìn tó níbi tí Dáfídì bọ́ lọ́run rìn tó yẹn? Ṣé o tó dẹ̀ mọ̀ pé tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ pé kò lè ṣe rere? Ṣé èèyàn kan lè ti window Ọlọ́run ni? Ẹ̀yin èèyàn Ọlọ́run. Nǹkan tó wà nínú òkùnkùn àti inú ìmọ́lẹ̀ kedere ní méjèèjì lójú Ọlọ́run. Lójú Ọlọ́run kò sókùnkùn, ìmọ́lẹ̀ ni gbogbo ẹ̀. Nígbà tí Dáfídì dẹ̀ ṣe gbogbo òye tán, bọ̀ torí pé Dáfídì jẹ́ ẹni t'Ọlọ́run fẹ́ràn. Ó dùn Ọlọ́run pé irú èèyàn bíi Dáfídì ló lè ṣe irú nǹkan tí Dáfídì ṣe. Ṣé pé irú ọkàn burúkú bẹ́ẹ̀ ṣì wà nínú Dáfídì pẹ̀lú bó ṣe bọ́ lọ́run rìn tó, pẹ̀lú gbogbo nǹkan t'Ọlọ́run dẹ̀ ṣe fún. Irú ọkàn yẹn dẹ̀ ṣì wà nínú ọkàn Dáfídì. Ó dẹ̀ bo ẹ̀ṣẹ̀ yẹn, ó dẹ̀ bò mọ́lẹ̀. Ọlọ́run ṣe láti tún gbé wòlíì dìde ni. Tó Dáfídì rò pé kò sẹ́ni tó rí, kò sẹ́ni tó mọ̀. Ọlọ́run tún gbé wòlíì dìde, Nathan, kó lọ bá wọn sọ fún Dáfídì. Torí pé Ọlọ́run ò fẹ́ kó parẹ́, torí Ọlọ́run mọ̀ pé òun létò fún Dáfídì. Olúwa ti ṣèlérí fún Dáfídì. Gbogbo ìlérí yìí kí ló máa ṣẹlẹ̀ sí? Ẹ tó bá dẹ̀ ṣẹ̀dẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ ìyà ẹ̀ṣẹ̀. Tí ò bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ olódodo mọ́. Olódodo lọlọ́run. A ti kọ̀wé rẹ̀ kò ṣeé yí padà. Pé ẹni tó bá ṣẹ̀, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí. Ẹ̀ṣẹ̀ ló rò, ikú lè rí ẹ̀ṣẹ̀. Olúwa tún wá gbé Nátánì dìde lọ bá mi jọ sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Nígbà tí Nátánì fi máa sọ fún Dáfídì pé nílùú kan ọkùnrin olówó kan ṣe ló lálejò. Nígbà tálejò yẹn dẹ̀dẹ̀ lóru ni. Ó wá kan tó máa fi ṣe àlejò ẹ̀. Ó wá rántí ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ pé ẹran ẹyọ kan péré ló ní tó ń sìn. Ó wá lọ kanlẹ̀kùn ọ̀rẹ́ yẹn lóru. Ó ní kó fún òun ní ẹran kan péré tó níyẹn. Ó wá gbà á, ó fi ṣe àlejò ọ̀rẹ́ ẹ̀. Òun láwọn ẹran tó wà nínú ọgbà títí ẹ̀ o. Ṣùgbọ́n ti ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé ẹyọ kan péré ló níyẹn, òun ló lọ gbà. Dáfídì sọ pé ṣé ìlú tóun ti jẹ́ ọba lèèyàn kan ti ṣerú ẹ̀? Tó bá jẹ́ ìlú tóun ti jẹ́ ọba yìí, wọ́n gbọ́dọ̀ pa ènìyàn lọ́jọ́ yẹn ni. Nátánì má tí ìṣèdájọ́. So kó kálukú wá careful o. Ẹ má jọ́ọ̀jì èèyàn kan pé eléyìí ti ṣe nǹkan báyẹn mi ò lè ṣe láyé. Ẹ má jọ́ọ̀jì ẹnikẹ́ni o. Dáfídì ó ti ṣèdájọ́. Nátánì wá sọ fún pé ìwọ gangan ló ṣe ọba Dáfídì.
ìwọ ni, kò sí nǹkan tó pamọ́ níwájú Ọlọ́run. Gbogbo nǹkan tó ṣe tó bò kedere báyìí ló wà níwájú Ọlọ́run. Kedere ni. Òun ló bá Dáfídì dé Psalm 38 o. Ẹ wá wo èrè ẹ̀ṣẹ̀. Ẹ wá wo èso tí ẹ̀ṣẹ̀ tó máa ń mú jáde ní Psalm 38. Nítorí nǹkan títí Dáfídì wá ṣe burú ni pé ẹ̀mí Ọlọ́run ó ń gbénu Dáfídì. Tí ẹ̀ṣẹ̀ bá sì, nígbà tí Dáfídì ti lọ ṣe ẹ̀ṣẹ̀ yẹn, ẹ̀mí Ọlọ́run ó dẹ̀ dágbére fún Dáfídì. Ẹ̀mí Ọlọ́run jáde kúrò nínú Dáfídì. Ṣé ẹ mọ̀ pé ọba Sọ́ọ̀lù, nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Sọ́ọ̀lù tó fi ń ṣe bí wèrè òun nìyẹn. Nítorí pé ńgbà tí wọ́n lọ da àmì òróró tán da tí prophet Samuel tó da àmì òróró lé Sọ́ọ̀lù lórí, ńṣe ni ẹ̀mí Ọlọ́run ńṣe ló wọ Sọ́ọ̀lù tí Sọ́ọ̀lù gan bẹ̀rẹ̀ sí ní prophesy. Ṣùgbọ́n nígbà tí Sọ́ọ̀lù ti wá tó ṣe dá ẹ̀ṣẹ̀, tó ṣe nǹkan tí kò yẹ kó ṣe, ẹ̀mí Ọlọ́run ó wá fi Sọ́ọ̀lù sílẹ̀. Kò sí nǹkan tó burú láyé yìí jù wípé ẹ̀mí Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Ẹni tí kò bá tí ì ní ẹ̀mí Ọlọ́run kò lè understand nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 38. Òun ṣe sọ pé ó deep. Ẹni tó bá ti ní ẹ̀mí Ọlọ́run, tẹ̀mí Ọlọ́run bá gbé, tó jẹ́ pé Ọlọ́run máa ń ṣí lójú báyìí, gbogbo nǹkan ló ń rí, gbogbo nǹkan tó ń lọ lọ́run, gbogbo nǹkan tó ń lọ in the spiritual, gbogbo ẹ̀ ló ń rí. Bẹ́ẹ̀ ló ń gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀tún ni kó lọ, òsì ni kó lọ. Ó ń gbọ́ ohùn Ọlọ́run, ó ń gbọ́. Ṣùgbọ́n tẹ̀mí Ọlọ́run bá ti wá dágbére fún yẹn, immediately gbogbo nǹkan á dẹ̀ yàtọ̀ láti orí títí lọ dé ẹsẹ̀ ni. Gbogbo ẹ̀ máa yàtọ̀ pátápátá. Á dàbẹ̀ ni pé ó fẹ́ ya wèrè. Gbogbo nǹkan kò tẹ̀ ní mọ bó ṣe ń ṣe òun. Torí ẹ̀mí méjì péré ló wà. Ẹ̀mí méjì péré ni Bible sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀mí Ọlọ́run àti ẹ̀mí Sátánì. Ìkan dẹ̀ láti tẹríba fún kan ni. Tí ẹ̀mí Ọlọ́run tó bá ti wà, ẹ̀mí Sátánì gbọ́dọ̀ parí pátápátá. Ṣùgbọ́n tẹ̀mí Ọlọ́run tó bá ti lè jáde, ẹ̀mí èṣù á wá wọlé. Tó bá sì ti wọlé, gbogbo nǹkan ló máa ń bàjẹ́. Gbogbo nǹkan tó máa ń bàjẹ́ la máa rí Psalm 38. Á wá di pé àìsàn á dé. Á di pé loneliness á dé. Ẹ wo gbogbo ẹ̀ á wá dàbẹ̀ ní pé ẹni yẹn ò ń ṣe èèyàn mọ́. Tẹ́ni yẹn bá tiẹ̀ kúkú kó at that point, ó better. Ẹni tí ò bá lẹ́mìí Ọlọ́run kò mọ̀ nǹkan kò lè understand. Ẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run ló máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Dáfídì Psalm 38. Òun ló ṣe bẹ̀bẹ̀ ní Psalm 51 wípé restore unto me the joy of your salvation. Pé ayọ̀ yẹn ti kúrò nígbà tóun ti ṣe ayọ̀ ìgbàlà yẹn, ó jáde kúrò lára Dáfídì ni. The moment tẹ̀mí Ọlọ́run tó kúrò, ayọ̀ yẹn dẹ̀ kúrò. Tí o bá sì ti sáyọ̀ yẹn kúrò, gbogbo egungun á máa dùn ẹni yẹn ni. Gbogbo nǹkan á wá dàrú. Ní nọ́ọ̀sì á sọ pé homeostasis, kò sí homeostasis mọ́. Gbogbo body ò wà ní equilibrium mọ́, gbogbo nǹkan máa dàrú ni. Kò wá ságbára, kò sí kankan fún Dáfídì mọ́. So ó léwu o, ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Téèyàn bá ti ṣẹ̀, ẹ jẹ́ ká sá tọ̀ Ọlọ́run lọ. Ẹ má jẹ́ ká tún fi ẹ̀ṣẹ̀ bo ẹ̀ṣẹ̀. Téèyàn bá ti ṣẹ̀, jẹ́wọ́. Olúwa aláàánú lọ́lọ́run. Ọlọ́run pọ̀ nínú àánú. Olúwa mo ṣe báyìí. Mi ì mọ̀ pé mo lè ṣe, ṣùgbọ́n mo ti ṣe. Olúwa dáríjì mi. Mo mọ̀ pé ẹni tó bá ṣẹ̀, ikú ni. Olúwa kò ń ṣe kú ayé yìí nìkan ni o, àti tèyí tó ń bọ̀ ni o. Ẹni á sọ ìgbàlà nù, kò ní á sọ ọ̀run nínú o, kò ní bọ́ lọ́run jọba ni o. Ẹ rí pé nǹkan burúkú ni. Ẹni yẹn á lùsì láyé, á tún lùsì lọ́run. Ṣó wá wọ̀ tiẹ̀ ni. Kéèyàn tètè jẹ́wọ́. Kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ má fẹ̀ṣẹ̀ bo ẹ̀ṣẹ̀. Èèyàn lòun lóyún fún ẹ. Ó mọ̀ pé ìyàwó oníyàwó ni. Ókè, ó ti ṣẹ̀ṣẹ̀ yẹn already. Kúkú fèsì Ọlọ́run. Ìtìjú tí Dáfídì ò fẹ́ gbà. Ìtìjú pé táwọn èèyàn bá gbọ́ wípé òun lòun fún Báṣẹ́bà lóyún. Ìtìjú yẹn á máa pọ̀ o. Torí gbogbo èèyàn máa Dáfídì mọ́ Ọlọ́run o. Dáfídì ẹ tó máa ń sọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo èèyàn ni o, tó máa ń bú àwọn olùrékọjá nínú ìjọ Ọlọ́run ni o. Dáfídì máa ń dì pẹ̀lú àwọn tí wọ́n tọ̀ràn bẹ̀rù Ọlọ́run. So kí gbogbo èèyàn wá gbọ́ pé Dáfídì gangan ló wá fún ìyàwó ọmọ ogun Ọlọ́run, sójà tó wà lábẹ́ ẹ̀ ló fún lóyún. Ìtìjú yẹn òun ló mú Dáfídì o.
tó fi cover ẹ̀ṣẹ̀ yẹn o pé kí n bò ó mọ́lẹ̀. Ó rí pé kó bò ó mọ́lẹ̀ òun ló fa kó tún lọ pa èèyàn. Ó wá di òfin méjì tó wá rú. Kálukú kú dúró lórí òfin ẹyọ kan tó rú kó jẹ́ ìyà ẹyọ kan yẹn ìbádá. Ṣùgbọ́n torí pé ó fẹ́ bo ẹ̀ṣẹ̀ òun ló ṣe sọ pé tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò lè prosper o. Tó bá ti bò kan ìmí á tún máa gorí ẹ̀, ìmí á máa gorí ẹ̀, ìmí á máa gorí ẹ̀ ni o. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù o. So ẹ̀ṣẹ̀ méjì, ẹ̀ṣẹ̀ òfin Ọlọ́run nínú òfin 10 tọ́lọ́run fún wa. Dáfídì rú 2 ńbẹ̀. Dáfídì ṣàgbèrè. Dáfídì pa èèyàn. Ọlọ́run sì sọ pé tó bá sì ti pa èèyàn dẹ̀rẹ́ nípa idà ni ẹ mọ iye ọmọ Dáfídì tó bá ẹ̀ṣẹ̀ yìí lọ. Torí olódodo lọ́lọ́run, tọ́lọ́run bá sọ pé torí pé òun fẹ́ràn Dáfídì pé òkè ó ti wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ń sìn mi ò wá ní fìyà ẹ̀ jẹ, Ọlọ́run ò ní jẹ́ olódodo mọ́, àní sọ pé olódodo ni. So the soul that sinneth shall die in me o. Kò ṣe é yí padà o, a ti kọ̀wé rẹ̀ o. Kọ́lọ́run kó ràn ó mo ṣe sọ pé ká máa bẹ̀bẹ̀ fún àánú o. Òun ni Dáfídì ṣe sọ pé òmùgọ̀ lòun. Òmùgọ̀ torí Dáfídì máa ń pa ìdájọ́ òdodo Ọlọ́run. Ó mọ̀. Ó wá kígbe sọ́lọ́run Psalm 38 wípé Olúwa mo rẹ́dí àti ronúpìwàdà o. Mo ké pè ọ́ torí aláàánú ni ọ́. Aláàánú sì lọ́lọ́run lóòótọ́. Kò ní fi ṣe bẹ́ṣẹ̀ yẹn bó ṣe lè pọ́n tó. Tá bá pé Ọlọ́run á dáríjì. Mo ti sọ fún wa lórí òkè Síónì mo ní pé ọ̀nà 3 oní Sátánì fi ń rí láti fi wọnú ayé onígbàgbọ́. Láti fi Sátánì bá fẹ́ bá èèyàn jà tó bá fẹ́ dì pẹ̀lú ọ̀nà 3 ló lè lò. Èkíní mo sọ fún wa pé tó bá ti lọ wọ májẹ̀mú, tó bá ti lọ ní májẹ̀mú burúkú tó yàtọ̀ sí májẹ̀mú Ọlọ́run, Sátánì á dúró lórí májẹ̀mú yẹn. Ó lè jẹ́ bàbá àwọn ìran. So ìyẹn kọ́ ló ṣẹlẹ̀ sí Dáfídì Psalm 38 kò ń sọ̀rọ̀ májẹ̀mú. Ọ̀nà kejì ni àìmọ̀kan, ignorance. Sátánì bá mọ̀ pé èèyàn ò mọ̀. Tó bá mọ̀ pé òun mẹ́ni tó jẹ́ inú Ọlọ́run, Sátánì aráyè wọlé àtọ̀mẹ́ǹtì ẹ̀. Ó lè fi àlá lásán kó fi tọ̀mẹ́ǹtì ẹ̀ kó dẹ̀ fọ́ fún tó bá ti bẹ̀rù. Sátánì adẹ́ráyè ṣe nǹkan tó fẹ́ ṣe. Àìmọ̀kan, ignorance. Ìyẹn kọ́ ni problem Dáfídì o. Dáfídì mọ̀. Dáfídì mọ̀ pé tó bá cover ẹ̀ṣẹ̀ kò lè ṣe rere. Dáfídì mọ̀ pé tó bá ṣàgbèrè ó máa jẹ̀yà ẹ̀ṣẹ̀. Ẹ tó bá sì pa èèyàn idà ò ní kúrò nínú ilé ẹ̀. Dáfídì mọ̀. Kò ṣe pé kò mọ̀. So ìkan tó jẹ́ pé Sátánì fi ráyè wọnú ayé Dáfídì tó fi ṣe ara Dáfídì yàlàyàlà tó fìyà jẹ Dáfídì òun ni àìgbọ́ràn, disobedience. Àìgbọ́ràn ọ̀nà 3 ni májẹ̀mú, àìmọ̀kan, àìgbọ́ràn sófin Ọlọ́run, disobedience. Òun ló fún Sátánì láyè láti wá wọ inú ayé Dáfídì. Sátánì plan ẹ̀ fún ó dẹ̀ rí Sátánì mú. Sátánì ò ní rí wa mú lórúkọ Jésù o. Torí Dáfídì kí ni Dáfídì ń ṣe tí kò lọ ogun? Ó tún lọ ogun, ó tún wà nulé. Ṣé mo kọ́rọ̀ Ọlọ́run pé ó ní when men slept. Ìgbà tí àwọn èèyàn sùn, the enemy came. Dáfídì sùn oorun ìrọ̀lẹ́ ni, oorun ọ̀sán. Ibẹ̀ ni Sátánì ti ráyè. Ó ti wọ inú ayé adé Dáfídì. Lẹ́yìn tó dẹ̀ rí pé Dáfídì dẹ̀ ṣubú fún tó fọ́ọ̀lù fún yakata. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ara Dáfídì bó ṣe wù ú. Dáfídì wá di ẹni ẹ̀sín láàrin àwọn èèyàn. Àwa ò ní ṣẹ̀sín lórúkọ Jésù o. So Psalm 38 sáàmù ìrònúpìwàdà ni o. Penitent psalm ni. Sáàmù ìrònúpìwàdà ni. Sáàmù ìròbìnújẹ́. Dáfídì ó break ní gidi ni. Ó break ní gidi ni. Ìpè Olúwa o, mo ṣẹ̀ o. Kò sọ́nà, kò sí pé ọ̀nà àbáyọ mọ́, kò sọ́nà mìíràn mọ́. Mo jẹ̀bi. Ṣùgbọ́n mo kàn fẹ́ bẹ̀bẹ̀ fún àánú ni. Torí aláàánú ni ọ́, Olúwa. Aláàánú ni ọ́. Mi ì fẹ́ di olùrékọjá. Mi ì fẹ́ di ẹni tó jẹ́ pé ó ti ṣubú kí kóun dẹ̀ kúkú ṣubú kó kúkú wà ní ẹ̀ kó dẹ̀ máa ṣe lọ bẹ́ẹ̀ bó ṣe wu òun. Irú èèyàn tó ń fẹ́ torí òun fẹ́ bọ́ lọ́run gbé. Òun fẹ́ miss heaven. Òun dẹ̀ fẹ́ kí lè rí Ọlọ́run kó ṣẹlẹ̀ nínú ayé òun. Torí èèyàn míì tó bá ti ṣubú bẹ́ẹ̀ wọ́n kúkú continue, wọ́n kúkú di olùrékọjá ni. Wọ́n á kàdé máa ré gbogbo eléyìí tó kù kọjá ni. Kò sí eléyìí tó kàn wọ́n. Wọ́n dẹ̀ lè máa pera wọn ń pásọ̀. Wọ́n tẹ̀lé máa ríran fún yín pàápàá. Ṣẹ̀mọ̀ wọ́n justify ara wọn. Even though wọ́n mọ̀ pé ẹni tó bá ṣerú ẹ̀ ìparun ni wọ́n á tún justify ara wọn pàápàá.
but David ò fẹ́ ṣe yẹn. David fẹ́ kí ìlérí kó di mímú ṣẹ. Ó dẹ̀ fẹ́ bá Ọlọ́run tó rò tí Ọlọ́run ti ṣe ojú ẹ̀ orí bí heaven ṣe rí David mọ̀ pé òun ò fẹ́ miss ẹ̀. Nǹkan tó ṣe David nìyẹn o. Tí David sì sọ pé Olúwa mo ti ṣẹ̀, mo fẹ́ kẹ́ dáríjì mi. Ẹrù tó ń gbé yìí ó ti pọ̀ jù, ẹrù yìí wúwo, ẹrù tó ń rù òun ò lè gbé, ó wúwo kọjá nǹkan tó ń lè gbé. Nǹkan tó sì fa David tó fi wà nípò ìdààmú yìí ó sọ fún wa ní Psalm 38. So gbogbo verse tá máa kà ń bẹ̀ a máa rí pé èso ẹ̀ṣẹ̀ òun ni ní kọ̀ọ̀kan títí tó máa fi parí o. Èso ẹ̀ṣẹ̀. Torí téèyàn bá ti lè ṣẹ̀, ẹ̀ṣẹ̀ máa ń separate, ẹ̀ṣẹ̀ máa ń fa ìpínyà láàrin ènìyàn àti Ọlọ́run ni. Nítorí Ọlọ́run mímọ́, gbogbo nǹkan Ọlọ́run mímọ́ ni o. So tí ẹ̀ṣẹ̀ bá ti lè wọlé, Ọlọ́run ò lè wo ẹ̀ṣẹ̀ mọ́. Ọlọ́run máa gbójú ẹ̀ kúrò ni. Òun ṣe sọ fún wa ní Isaiah 59 verse 1 to 2. Isaiah 59 verse 1 to 2. Ó ní kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kò fi gbọ́. Ó ní ṣùgbọ́n àìṣedéédé yín ó ní ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ó ní ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí o kò fi gbọ́. Téèyàn bá kàn ń gbàdúrà tó ń ṣe gbogbo ẹ̀, ó kàn tanra ẹ̀ ní o. As long as ẹ̀ṣẹ̀ bá ti wà nílẹ̀, you can pray, you can fast, kò lọ́bì kankan. Àfi kéèyàn tọrọ àánú ni o. Àánú lẹlẹ́ṣẹ̀ ń jẹ, àánú ni o. Máa sọ̀rọ̀ obìnrin kan fún wa, then àwa ka Psalm 38. Ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ nítorí pé ìtìjú ẹ̀ṣẹ̀ wọn ò fẹ́ kó ṣẹlẹ̀. Wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ òun ni wọ́n ń jẹ. Ṣùgbọ́n eléyìí tó burú jù ni wípé kò ṣe pé wọ́n á jẹ ìyà ẹ̀ láyé nìkan o. Wọn wá ní make heaven. Nǹkan tó lọ́n ṣe dá wọn fún gangan láti bá òun fellowship, wọn wá ní make ẹ̀ mọ́. Obìnrin kan wọ́n lọ gbé pásítọ̀ ọkọ ẹ̀ lọ gbé bá bàbá Adébóyè. Obìnrin yẹn sick, mo rò pé mo ti sọ lórí òkè sí onírì. Ó ló sick, ó pọ̀ rẹpẹtẹ. Ẹ̀dẹ̀ mọ̀ pé tọkọ bá jẹ́ pásítọ̀ inú ìdí ìyàwó náà pásítọ̀ ló máa jẹ́. Pásítọ̀ yìí lè jẹ́ pásítọ̀ tí bàbá láìkì tó súnmọ́ bàbá. Ìgbà táwọn rí bíyàwó ẹ̀ ṣe rí pé Olúwa ẹ láti wo obìnrin yìí sàn. Olúwa pé kíákíá làwọn dìde. Táwọn bá ti gbọ́wọ́ sóbìnrin yẹn bá anointing yẹn á dẹ̀ padà sókè, akàn sá padà. Táwọn bá tún ti gbọ́wọ́ lé anointing yẹn á padà. Olúwa, what is going on? Anointing yìí ò wọ ara obìnrin yìí. Ẹ láti wo obìnrin yìí sàn torí ọkọ ẹ̀. Wọ́n láwọn sáré lọ sórí altar. Olúwa ẹ ṣàánú, ẹ wo tọkọ ẹ̀, ẹ bá mi wo obìnrin yìí sàn. Olúwa Ọlọ́run sọ pé lọ bí pé àwọn ọmọ méjì tó bá lọ́dọ̀ ọkọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn. Lọ bí tó bá ti dá ẹ lóhùn, tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ okay, ìyẹn ò ṣe problem. Wọ́n láwọn sáré padà sí ọ̀dọ̀ wọn. Sister Ọlọ́run ti gbọ́, Ọlọ́run sọ wípé tẹ bá ti jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ méjì tó wà lọ́dọ̀ ọkọ yín nígbà tán fẹ́ yín, àwọn á wò yín sàn. Wọ́n ní nǹkan tó máa jáde lẹ́nu obìnrin yẹn ni pé kọ́kọ́ òun máa gbé òun padà lọlé. Ṣé ò fẹ́ wòsàn ni? Ó ní ká máa gbé òun padà lọlé. Ìbéèrè yìí ò lè dáhùn ni, kò lè dáhùn. Ìtìjú pé ká má mọ nǹkan tóun ṣe sáwọn ọmọ méjèèjì yẹn, tí àwọn méjèèjì wọ́n sọ pé wọ́n kú. Ìtìjú pé kò fẹ́ kán mọ̀. Ó mú pamọ́, ó dẹ̀ fẹ́ kọ́ lọ́run, ó dẹ̀ fẹ́ kó wò ẹ́ sàn. Ó dẹ̀ ká nu Bible pé he that covereth his sin shall not prosper. Irú obìnrin yẹn eventually tí ò bá rí wòsàn tó bá kú, á tún kùnà ìjọba ọ̀run. Èwo ló wà burú jù pé kó kúkú fèsì ìtìjú ẹ̀ṣẹ̀ yẹn. Ó ti ṣe kúkú fèsì ìtìjú ẹ̀, èyí ò lè fi kọ́ pamọ́ fọ́lọ́run. Kẹ́ni kankan má tàn yàn pé tó bá ti ṣe má wọ́rí, Ọlọ́run ti dáríjì ẹ, kò sí irọ́ ni o, bàbá ńlá irọ́ ni. So kí gbogbo wa ká kọ́gbọ́n pẹ̀lú ti Dáfídì o, ká kọ́gbọ́n kó kálukú kó sá fún ẹ̀ṣẹ̀, ká má bẹ̀bẹ̀ fún àánú ni o. Olúwa ṣàánú fún mi, má jẹ́ ṣubú, má jẹ́ kọ́kàn mi tàn mú. So ó kọ Psalm 38 fún memorial offering ni pé fún ká máa fi ṣe ìrántí.
ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ offer sacrifice fẹ́ fúnyàn ní wọ́n fẹ́ fọ́lọ́run ní offering wọ́n mú ọrẹ wá pé ẹ máa fi sáàmù yìí kọ orin ẹni tó mú ọrẹ wá kó mọ̀ wípé ọrẹ tó mú wá iṣẹ́ Ọlọ́run máa gbà ṣá, nítorí pé tí ẹ̀ṣẹ̀ bá wà tá a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ tá a dẹ̀ fún Ọlọ́run ní ọrẹ èèyàn kan waste time ẹ̀ ní ọrẹ yẹn ò lọ́bi kankan. Ọrẹ tọ́lọ́run máa gbà mímọ́ ni o, mímọ́ ni látọwọ́ ẹni tó dẹ̀ jẹ́ mímọ́ ni. Ẹni tí ò bá jẹ́ mímọ́ kò lè bọ́ lọ́run rìn. So ní verse 1 ó ní Olúwa má ṣe bá mi wí nínú ìbínú rẹ̀. Ó mọ̀ pé òun ti ṣẹ̀ already, ó dẹ̀ mọ̀ pé ìbínú Ọlọ́run bó ti dé, ó wá ń bẹ̀bẹ̀ ni, ó ń bẹ̀bẹ̀ fún Olúwa, àánú ni kó ṣe o, mercy, àánú ni, má ṣe bá mi wí nínú ìbínú rẹ̀. Bẹ́ẹ̀ ni kí o má ṣe nà mí ní gbígbóná ìbínú rẹ̀. Tí ó mọ̀ pé ó yẹ kí Ọlọ́run bínú sí òun ní gidi ni. Ọlọ́run sì bínú sí lóòótọ́. Tẹ́ bá lọ ka gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Dáfídì, ẹ máa sáfẹ́ṣẹ̀ ni. Ẹ máa sáfẹ́ṣẹ̀ ni. Ọmọ 3 òun ló bá lọ. Dáfídì fún rẹ̀ gan wọ́n lé kúrò lórí oyè. Ọmọ tó bí tó fẹ́ràn jù ó lé Dáfídì kúrò lórí oyè torí ẹ̀ṣẹ̀ yìí. Ẹni tó ríran fún tó jẹ́ ọ̀rẹ́ ìjọ ayé tó fẹ́, òun gan ló bá plan pé kán pa Dáfídì. So gbogbo nǹkan wàhálà yẹn ti pọ̀jù fún Dáfídì. Òun ló jẹ́ pé bàtò pé 70 torí kò ra máa lọ. Eléyìí tó ń ṣe yẹn ti tó kóun máa lọ. So Olúwa bínú sí, Ọlọ́run ò ní bínú sí wa lórúkọ Jésù. So ní verse 2 ó ní pé nítorí nǹkan tó ń ṣe ń bẹ̀bẹ̀ fún àánú pé k'Olúwa má bá òun wí mọ́ nínú ìbínú rẹ̀ bó ti tó bá ju bí eléyìí lọ pé ikú ló máa mú dání fóun. Olúwa nígbè tẹ́ bá dé yìí ẹ ṣàánú fún un. Àánú aláàánú ni yín Olúwa. Ó ní verse 2 ó nítorí tí ọfà rẹ̀ ó kan mọ́ òun ní ṣíṣí, ó ti kan òun ní ṣíṣí ni o. Ọfà yẹn mú òun, ó wọ òun lára ni o. Ó ní ọwọ́ Ọlọ́run sì ti mú òun mọ́lẹ̀. Ọwọ́ Ọlọ́run ó mú òun mọ́lẹ̀ ni, kò sí nǹkan tóun tiẹ̀ lè ṣe. Òun ò lè gbapá, òun ò lè gbẹ́sẹ̀. Bẹ́ṣẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o. Àti pé ẹtẹ́mi Ọlọ́run bá ti dágbére fún gbogbo nǹkan máa ń dàrú ni. Kò sí nǹkan tó máa ṣiṣẹ́ mọ́. Torí ẹ̀mí Sátánì máa take over ni. Immediately sẹ́mi Ọlọ́run bá ti lè kúrò báyìí, ẹ̀mí Sátánì máa take over ni. So ó dẹ̀ sọ fún wa ní verse 3 àti verse 5 ìdí tí òun fi bá ara òun níbi tó ń wà. Ó ní kò sí ibi yíyèlé ara òun nítorí ìbínú rẹ̀, nítorí ìbínú Ọlọ́run ni o. Kò tiẹ̀ wá ara òun ò tiẹ̀ wá yá mọ́. Gbogbo ara òun ti wá di bí aláìsàn nítorí ìbínú Ọlọ́run ni o. Ó ní kò sí àlàáfíà ní egungun òun, kò sí àlàáfíà mọ́ ní egungun òun. Kí ni díẹ̀? Ó nítorí ẹ̀ṣẹ̀ òun ni o. Nítorí pé òun ṣẹ̀, kò ṣe pé bọ́lọ́run, kò ṣe pé Sátánì ló kàn mú ẹ̀ṣẹ̀, ló kàn mú àìsàn wá láìsí nǹkan kan. Ó ní àìsàn tó ń ṣe òun mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ òun ni, kò wá láti ibì mìíràn. Ẹ̀ṣẹ̀ òun ni. Ìyẹn pé gbogbo ara òun kò tiẹ̀ yá nítorí ìbínú Ọlọ́run. Gbogbo ara òun kò gbádùn nítorí ìjẹ̀bi òun. Torí òun fúnra òun mọ̀ pé òun jẹ̀bi, àìsàn ló fa ẹ̀ṣẹ̀, òun ló fa àìsàn òun. Ní verse 4 ó ní nítorí ti ẹ̀bi ẹ̀ṣẹ̀ òun, guilty. Ó ní nítorí ti ẹ̀bi ẹ̀ṣẹ̀ òun ó ti borí òun mọ́lẹ̀ pátápátá. Ẹ̀ṣẹ̀ máa ń bòyàn lórí mọ́lẹ̀ ni. Bí ẹrù wúwo, kọ́lọ́mọ kéèyàn gbẹ́rù burúkú, excess luggage ó lẹ́ṣẹ̀. Ó ní bí ẹrù wúwo, ó wúwo jù fún òun láti gbé. Nǹkan tó ṣẹlẹ̀ sí Kéìn nígbà tó pa Ébẹ́lì nìyẹn. Nígbà tọ́lọ́run fún punishment ẹ̀, ó ní Olúwa ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀, ẹrù eléyìí ó ti pọ̀ jù fóun. Ṣé yẹ ká wá lè rù gbogbo ẹrù yìí ni? Bẹ́ṣẹ̀ ṣe máa ń rí nìyẹn. Téèyàn bá ti ń ṣẹ̀, ẹrù ni. Dáfídì sọ pé ẹrù yẹn ti wúwo jù fóun. Ní verse 5 ó wá ní ọgbẹ́ òun ó tiẹ̀ wá ń rùn, egbò tóun ní ṣe ló wá ń rùn, ó sì díbàjẹ́. Ó ní nítorí wèrè yẹn mí ń pé pati pé òmùgọ̀ lòun. Torí òun mọ̀ Ọlọ́run yìí tó bá ṣẹ̀ wá jẹ̀yà ẹ̀. Òun mọ̀, kò ṣe pé òun ò mọ̀, kò nídìí kéèyàn kankan kọ́ òun. Ṣùgbọ́n nǹkan tó wà lọ́kàn òun ó dẹ̀ ti òun débi pé òun lọ ṣẹ̀ sí Ọlọ́run. Ó nítorí pé òun jẹ́ òmùgọ̀ ló ṣe ń jẹ̀yà yìí o. Òun jómùgọ̀ ni o, kò ṣe pé bóyá òun ò mọ̀, kò ṣe àìmọ̀. Ó mọ̀, but ó pèrè àìní fool.
ṣe mọ̀ pé fúùlù ẹni tó mọ̀ pé nǹkan tó yẹ kó ṣe lélẹ̀ tí ò dẹ̀ ṣe ẹni yẹn fúùlù ni. Ó ní fúùlù lòun nítorí òru òfin Ọlọ́run. Ní verse 6 ó ní òun wá ó ṣe lòun kàn jó wèrè, ara ẹ̀ ò balẹ̀ mọ́, ó lórí òun ti tẹ̀ bá gidigidi. Of course ẹ tí ò bá ti sáyọ̀ nú ẹ̀ orí ẹ̀ máa tẹ̀ bá ni, ẹ̀ṣẹ̀ máa ń tẹ̀yàn lórí bá ni, nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn, ẹ̀ṣẹ̀ lóró, ẹ̀ṣẹ̀ máa ń tẹ̀yàn lórí bá ni. Ó lórí òun wá tẹ̀ bá gidigidi, ó ló ṣe lòun wá ń ṣọ̀fọ̀ kiri ní gbogbo ọjọ́, ó kàn ń lọ káàkiri bí ẹni tó ń ṣọ̀fọ̀ ni, kò lè wọṣọ kan tó da, odindi ọba, gbogbo nǹkan kò sí nǹkan kan inú ẹ̀ ò dùn mọ́, gbogbo nǹkan wá dàrú fún ìgbádùn 5 minutes péré ló kó Dáfídì sí gbogbo wàhálà yìí. Kọ́lọ́run ṣàánú fún wa. Verse 7 ó ní nítorí ìhà òun, ó ní nítorí ìhà mi kún fún àrùn ẹ̀gbin, ó kún fún àrùn ẹ̀gbin, kò sì sí ibi yíyè ní ara òun mọ́. Bó ṣe máa ń rí nìyẹn, physical and spiritual suffering ni. Bó ṣe ń suffer spiritually bẹ́ẹ̀ ló ń jẹ́ ìyà physically. Ṣé mọ̀ pé tí ọkàn ò bá ti wà ní pípé, gbogbo àìsàn oríṣiríṣi àìsàn ló kàn máa yọ everywhere ni. The body is no longer in homeostasis, oríṣiríṣi àìsàn ló máa yọ káàkiri. Ìyẹn ni pé gbogbo ó ní ibà, gbogbo ara òun kàn kún fún ibà, nǹkan tó ń tún àti sọ nìyẹn. Ẹ̀yà ara òun gbogbo ó kàn ń ṣàárẹ̀ ni, ó ń ṣàárẹ̀ ni. Verse 8 ó ní ara mi hù ó sì kan bàjẹ́, gbogbo ara kan kan ni. Ó ní èmi ti ń kérora nítorí àìsinmi àyà mi, kò sí sinmi. Ẹ tó bá ti ń ṣẹ̀ kò lè sí sinmi, kò lè ní sinmi, àyà ọkàn ẹ̀ ò lè wà ní sinmi, kò lè wà ní sinmi. Ó lóun kàn ń kóra ní emotional torment là ń pè yẹn, emotional torment ni. Bó ṣe ń affect ẹ̀ physically bẹ́ẹ̀ ló ń affect ẹ̀ emotionally, bẹ́ẹ̀ ló ń affect ẹ̀ spiritually. Ṣó wá wọ̀ ti ẹ̀ ni. Verse 9 ó ní Olúwa gbogbo ìfẹ́ mi ń bẹ níwájú rẹ̀. Ẹ mọ̀ pé Dáfídì yẹ tó fẹ́ràn Ọlọ́run ni, ó fẹ́ràn Ọlọ́run, ó dẹ̀ mọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àṣìṣe ò gbọ́. Kí làwọn Yorùbá máa ń sọ, wọ́n á ní àṣìṣe ò gbóògùn. Dáfídì àánú ẹ̀ ṣe ní àṣìṣe ní o, olóko bá Dáfídì o. Ó ní Olúwa kò sí nǹkan tó pamọ́ lójú rẹ̀. Ó mọ̀ pé kò sí nǹkan tó pamọ́ lójú Ọlọ́run, ó dẹ̀ fẹ́ bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ẹ̀rí pa àṣìṣe gidi ni. This God is omniscient ni, he's everywhere, he's everywhere. Gbogbo wa ló ń wò báyìí lórí òkè Síónì. So ó ní Olúwa gbogbo ìfẹ́ mi ń bẹ níwájú rẹ̀, ìkérora mi kò sì pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀. Gbogbo bó ṣe ń kérora yìí báyìí gbogbo ẹ̀ ló ń rí, kò sí lè tó rí ń bẹ̀. Ó kàn jẹ́ pé Ọlọ́run ti yẹra fún ni, ẹ̀mí Ọlọ́run ti kúrò lára rẹ̀, but gbogbo ẹ̀ lọ́lọ́run rí. So ní verse 10 ó ní àyà mi mí hẹlẹhẹlẹ. Bó ṣe máa ń rí nìyẹn téèyàn bá ti ṣe nǹkan tí ò yẹ kéèyàn ṣe, ẹ̀sẹ̀ lè kéèyàn wá ẹ tó bá wá ṣe Ọlọ́run ló burú jù. Téèyàn bá tiẹ̀ ṣe èèyàn at least abẹ́ èèyàn, Ọlọ́run á tiẹ̀ bá Ọlọ́run á jẹ́ kéèyàn kó ṣàánú fẹ́ nìyẹn. But téèyàn bá wá ṣe Ọlọ́run, ta ló fẹ́ bẹ̀bẹ̀ fún? Ibi tí Dáfídì bára ẹ̀ nìyẹn. Ó ní àyà mi mí hẹlẹ, agbára mi yẹ̀ mí sílẹ̀. Nehemiah 8 verse 10 Nehemiah 8 verse 10 sọ fún wa wípé ayọ̀ Ọlọ́run ó ní agbára wa. So tí ayọ̀ Ọlọ́run ò bá ti sí, kò ságbára kankan, agbára ti kúrò nìyẹn. Ó ní bí ó ṣe ti ìmọ́lẹ̀ ojú òun ni kò sí lára òun mọ́. Kò ṣe pé bóyá ó blind, kò ṣe pé bóyá kò ríran, kò fọ́jú physically, ṣùgbọ́n ó ti fọ́jú ẹ̀mí, kò rí nǹkan kan mọ́ nínú ẹ̀mí. Nǹkan tí ó ju Dáfídì nìyẹn, kò rí nǹkan kan nínú ẹ̀mí mọ́. Ojú ẹ̀ kàn là sílẹ̀ ni, kò rí nǹkan kan tó ń lọ mọ́. Ó rí táyé o bọ̀ kò rí in the spiritual. Dáfídì ò rí nǹkan kan mọ́, kò rí nǹkan kan mọ́. Ní verse 11 ó ní àwọn olùfẹ́ àti àwọn ọ̀rẹ́ òun wọ́n wá dúró ní òkèèrè. Téèyàn bá ti wà nínú ìṣòro, abandonment, àwọn èèyàn máa kọ̀yàn sílẹ̀ ni. Ìgbà ìṣòro là ń mọ̀ rẹ̀, everybody fi Dáfídì sílẹ̀ ni. Ṣé bó sọ pé òun sin Ọlọ́run, ṣé bó ń pariwo fún gbogbo èèyàn pé Ọlọ́run yìí ni kán máa tẹ̀lé, Ọlọ́run yìí ni àbọ̀ Ọlọ́run tóun sìn náà, ibi tó bá dé lélẹ́yìí Dáfídì. Gbogbo wọn abandon Dáfídì ni. Ó láwọn ìbátan ṣe lọ́ dúró lókèèrè báyìí, wọ́n ń wò látòkèèrè ni. Ta ló fẹ́ sún wọn? Ta ló fẹ́ bá jẹ̀yà ẹ̀? Ìkan tó ṣe mọ̀ pé Job náà sọ ní Job 12 chapter 12 nígbà tá a ṣe. Àwọn mẹ́ta tó súnmọ́ Job gan wàhálà náà tún dá sí. Gbogbo àwọn tó kù everybody take off ni. Tí ìdí bá ti bàjẹ́ ó máa ń di tó nídìí ni. That's it.
verse 12 ó ní àwọn pẹ̀lú tí ń wá ọkàn mi ìyẹn ló wá burú jù. Ṣé ẹ mọ̀ pé kọ́lọ́ mọ́ fi ìyàn ṣẹ̀ sí Sátánì àwa fi ẹni yẹn ṣe yẹ̀yẹ́. Ṣe mo ti ń gbàdúrà fire 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 burn them burn them, nígbà tí ìwọ náà ti fire bá wá burn nìyẹn, Sátánì àwa ní hello. So gbogbo àwọn ó ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti ń wá ọkàn òun tẹ́lẹ̀, àwọn ọ̀tá òun, wọ́n wá rí àyè wá gbà wọ́n wá dẹkùn sílẹ̀ fún òun pé ibi tó bá dé rèé Dáfídì àti àwọn tí ń wá ìfarapa òun tẹ́lẹ̀. Ṣé mọ̀ olókàn sọ̀rọ̀ búburú wọ́n sọ sí òun ni. Ṣé mọ̀ ṣùgbọ́n tí Sátánì bá tí ò bá nǹkan kan, ìgbà tí Sátánì lọ bá Jésù ní ó wá kò rí kankan lọ́dọ̀ òun, ó fi Jésù sílẹ̀. John 14:30. Ṣùgbọ́n Sátánì wá ó rí nǹkan lọ́wọ́ Dáfídì, so ó ti gbé dandan káwọn ọ̀tá kan fi Dáfídì kan fi ṣẹ̀sín. So àwọn ọ̀tá ẹ̀ wá rí opportunity láti fi Dáfídì láti fi ṣe yẹ̀yẹ́. Verse 13 ó ní ṣùgbọ́n èmi bí adití èmi kò gbọ́, àti bí odi tí kò ya ẹnu rẹ̀, because ọ̀rọ̀ kò sẹ́rọ̀ lẹ́nu Dáfídì mọ́. Ó lóun ṣe lòun kàn kọ ara òun sí bí adití, òun ṣe bẹ́ẹ̀ ni pé òun ò gbọ́ nǹkan tó ń sọ. Tó bá tiẹ̀ fẹ́ dáhùn kí ló fẹ́ sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀? Kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ mọ́. Ó ní sóun kàn rà ṣe ra òun bí adití ni, bí ẹni tí kò gbọ́ nǹkan tó ń sọ. Wọ́n slander ẹ̀ ni. Ó lóun ṣe bí odi, sódà bí ẹni tí ò lè sọ̀rọ̀. Òun ò fi gbogbo ìbàjẹ́ bó ṣe ń ba òun jẹ́, òun ò tiẹ̀ dá wọn lóhùn, òun kàn rọra ń wò wọ́n ni. Ìyẹn òun dídí Dáfídì ni o, òun kàn rọra ń wò wọ́n ni. Ní verse 14 ó ní bẹ́ẹ̀ ni mo dàbí ọkùnrin tí kò gbọ́ràn àti lé ẹni tí ìyàn kò tẹ̀lé bá wọn jiyàn mọ́. Ìyàn wo ló fẹ́ jẹ́? Ó ti ṣẹ̀, ìdájọ́ ẹ̀ṣẹ̀ dẹ̀ ti dé. Ṣé mọ̀ ọmọ kìíní bá lọ, ìkejì bá lọ, ìkẹta wọ́n tún fẹ́ gba ọmọ tó fẹ́ràn jù Absalom kan tún lé kúrò lórí oyè. Ó tẹ̀ tún rẹ́dì àti pa, kò ṣe pé ó lé bàbá ẹ̀ kúrò lórí oyè nìkan tún fẹ́ pa. So ọ̀rọ̀ wo ló wà lẹ́nu Dáfídì? Ó ní kò sọ̀rọ̀ lẹ́nu òun mọ́, ń ṣe lòun kàn rọra dákẹ́. But nígbà tó máa fi dé verse 15 ṣe rí kò sí béèyàn ṣe lè ṣẹ̀ tó. Ẹ má jẹ́ kéèyàn kankan sọ pé àní tèmi mi ò lè ṣẹ̀. Lórúkọ Jésù àní ṣubú sínú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀, ẹ jẹ́ ká nírètí nínú Ọlọ́run. Aláàánú lọ́lọ́run o. Ọlọ́run ò kì í tààyàn nù o. Ọlọ́run second chance lọ́lọ́run yìí o. Àánú Ọlọ́run yìí pọ̀, àánú ẹ̀ pọ̀. Ẹni tó bá kàn bo ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́lẹ̀ pátápátá òun ló jẹ̀bi o. Ṣùgbọ́n ẹni tó bá sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ bíi ti Dáfídì yìí, aláàánú lọ́lọ́run. Nígbà tó dé verse 15 ó ní nítorí Olúwa ìwọ lé èmi dúró dè. Ṣe rí kó sì dúró dè Ọlọ́run. Dáfídì sì nígbàgbọ́ nínú Ọlọ́run yìí. Ó mọ̀ pé òun kàn jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ òun ni, ìyà ẹ̀ṣẹ̀ òun ló ń jẹ. Ṣùgbọ́n ó ní Olúwa mo sì dúró dè ẹ́. Ó sì ní ìrètí nínú Ọlọ́run. Dáfídì sì ní hope. Ó ní ìwọ gbọ́ Olúwa Ọlọ́run mi, gbọ́ mi Ọlọ́run, tó ló máa ń gbọ́. Aláàánú ni ọ́. Aláàánú ó ṣe pàtàkì láti ní ìrètí nínú àánú Ọlọ́run o. Àánú Olúwa kò kì í tán, ilẹ̀ àánú Olúwa kò kì í ṣú. Ìfọ̀ àdúrà tó lágbára jù téèyàn lè gbà ní Bible ni pé Olúwa ṣàánú fún mi. Olúwa àtẹlẹ́ṣẹ̀ o àtolódodo ló lè gba àdúrà yẹn pé Olúwa ṣàánú fún mi. Dáfídì mọ̀ ìpá láàánú lọ́lọ́run, ọba tó pọ̀ ní àánú lọ́lọ́run. Ó ní Olúwa ìwọ ni mo dúró dè. So ní verse 16 ó ní nítorí tí mo wí pé gbóhùn mi Ọlọ́run, kí wọ́n má bàa yọ̀ mí. Wọ́n ti ń yọ̀ already nígbà tí ẹsẹ̀ òun bá yọ̀, torí ẹsẹ̀ ti yọ̀ already. But Ọlọ́run bá dáríjì tó bá sì bá mú dúró. Ṣe mọ̀ Dáfídì ó tún lè padà sọ́nà Ọlọ́run. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run wá fi sílẹ̀ kó lọ kú sínú ẹ̀ pé ayẹyẹ yẹn á ti pọ̀ ju Olúwa, pé Olúwa gbọ́ nítorí mo wí pé gbóhùn mi Olúwa, káwọn wọ̀nyí ká má bàa yọ̀ mí nígbà tẹ́sẹ̀ mi bá yọ̀. Ṣe mọ̀ wọ́n ò máa gbé ara wọn ga sí mi ní pé níbo ló bá dé sìn hello ṣébi tó bá dé leléyìí sìn. Ṣe mọ̀. So ní verse 17 ó nítorí pé òun tiẹ̀ ti múra àti ṣubú, ó ti mọ̀ pé ìṣubú ti dé. Ìkáàánú mi sì ń bẹ nígbà gbogbo níwájú mi. Òun gan mọ̀ guilt yẹn kò kúrò níwájú ẹ̀. Òun mọ̀ pé ìṣubú leléyìí t'Olúwa ò bá ṣe nǹkan kan ibi tó máa parí sí nìyẹn. Ó parí nìyẹn.
òun ló ṣe ń bẹ̀bẹ̀ pé olúwa ní Psalm 51, just restore unto me the joy of thy salvation. Aláàánú lọ́lọ́run, aláàánú lọ́lọ́run. Ní verse 18 ó ní nítorí tí èmi yóò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, ibi tó ti sọ nìyẹn, mi ò bò ẹ̀ṣẹ̀ mi mọ́ o, mo ti bò ó, àwọn nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀, mi ì bò ẹ̀ṣẹ̀ mi mọ́, mo ti ṣẹ̀ olúwa, mo ṣẹ̀. Ṣé rí ohun tí téèyàn bá dé stage yìí èèyàn kàn ṣe ń tanra ẹ̀ ni o, torí nǹkan tó ń pè ní conviction nìyẹn, ìdálẹ́bi ọkàn. Téèyàn bá ti, torí ẹ tó bá ń ṣẹ̀ tọkàn ẹ̀ ò tiẹ̀ dálẹ́bi kankan, irú ẹni bẹ́ẹ̀ àfi tọ́lọ́run bá ṣàánú fún nìkan ni. But ẹ tó bá ṣì ń ṣẹ̀ tó yẹ pé ọkàn ẹ̀ ṣì ń dálẹ́bi pé nǹkan tí mo ṣe yìí kò dé dáa, olúwa ṣàánú fún mi, mi ì dẹ̀ fẹ́ ṣe nǹkan yìí mọ́. Ẹni yẹn ti dé stage yẹn nìyẹn. David dé stage yẹn ní verse 18, ó wà convicted, ó ready àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ṣe ìbànújẹ́, ó bànújẹ́ lórí nǹkan tó ń ṣe, pé nǹkan tó ń ṣe yìí kò dára, nǹkan tí kò yẹ kí ẹni tó ń bá ọlọ́run rìn kó ṣe ni ó ń ṣe. So ó dé stage yẹn ní verse 18, ó fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun. Ní verse 19 ó ní ṣùgbọ́n ara yá àwọn ọ̀tá òun. Of course ara yá àwọn ọ̀tá, ara wọn le, àwọn tí ó kórìíra mi lódì wọ́n wá ń pọ̀ sí ni, àwọn tó ti sọ pé David lọ́tà. So nígbà tí David wá ṣubú sínú ẹ̀ṣẹ̀ yìí sí tọ́lọ́run, tẹ̀mí ọlọ́run tó kúrò lára David, any G can harry ló kàn lè wá from anywhere. So David ò rí nǹkan kan mọ́ in the spiritual, ojú David ti dí, kò dẹ̀ gbọ́ nǹkan kan, etí ẹ̀ ti dí, David ò gbọ́ nǹkan kan mọ́. Bó tiẹ̀ gbàdúrà ọlọ́run ò gbọ́, because lákòókò yẹn ẹ̀mí ọlọ́run jìnnà sí David. So wá jẹ́ kọta pọ̀, nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn o. Ẹ̀ṣẹ̀ máa ń fún Sátánì láyè láti wọlé láti ṣe gbogbo ọmọ nǹkan tó fẹ́ ṣe. Òun ló ṣe jẹ́ pé a láti sá fún ẹ̀ṣẹ̀ pátápátá. Èrè ẹ̀ṣẹ̀ nìyẹn o, èrè ẹ̀ṣẹ̀ ni ó máa ń jẹ́ kọta pọ̀ sí ni. Àwọn ọ̀tá máa yọ left and right ni, torí wọ́n mọ̀ pé kò sí ọlọ́run tó máa gbèjà ẹ̀ ńbẹ̀. Ọlọ́run tó mọ ọdínà yìí tẹ́lẹ̀, ọlọ́run yóò sí ńbẹ̀ mọ́. So òǹkàdùkù wá kàn máa wá from anywhere ni. So ní verse 20 ó ní àwọn tó sì ń fi búburú san rere lé ọ̀tá mi. Àwọn tó tiẹ̀ ṣe gbogbo kinní wọ̀nyí o, àwọn tó yẹ pé mo ṣe rere fún wọn, wọ́n máa ń fi búburú san rere o. But nísìnyìí àánú òun ò tiẹ̀ ṣe wọ́n rárá, àánú òun ò ṣe wọ́n. Torí pé òun dẹ̀ ń tọ̀pa, torí pé òun tẹ̀lé ọlọ́run yìí, torí pé òun jẹ́ ọmọ ọlọ́run yìí, ó ní wọ́n ṣe ń ṣe búburú, tó ṣe ń fi oore tó fi ń san búburú fún òun o. Ó ń plea case ẹ̀sọ́ ọlọ́run ni o. Dáfídì fọgbọ́n sọ fún ọlọ́run ní pé olúwa, àwọn kan wọ́n mọ̀ wà tán kórìíra mi nítorí pé mò ń ṣèfẹ́ rẹ̀. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ sìn o, mo mọ̀ yẹn o. Ṣùgbọ́n ṣá àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣọ̀tá mi nítorí pé mo jẹ́ tìrẹ. Ìyẹn ni pé olúwa ṣàánú fún mi, má jẹ́ kọ́tá yọ̀ mí, má jẹ́ kó sọ pé kí ni mo bá dé ńbẹ̀. Ìkan tí David try àti plead the case ẹ̀ ni. So ní verse 21 ó ní olúwa má ṣe kọ̀ mí sílẹ̀. Olúwa ò ní kọ̀ wá sílẹ̀ lórúkọ Jésù. Ó ní olúwa má ṣe kọ̀ mí sílẹ̀, ọlọ́run mi má ṣe jìnnà sí mi o. Ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ kéèyàn jìnnà sọ́lọ́run ni o, torí pé bó ṣe wà yẹn ọlọ́run ti jìnnà sí. Ìyẹn ni pé ọlọ́run tó ò bá wá ṣèrànlọ́wọ́ fún Dávidi ní kíákíá, Dávidi mọ̀ pé ìparun dé nìyẹn o, torí gbogbo ẹ̀ ti dàrú. Dávidi ti mọ̀ pé tọ́lọ́run ò bá ṣe nǹkan kan ní kíákíá, ikú ló máa tẹ̀lé. So Dávidi láti máa pariwo ní pé olúwa má kọ̀ mí sílẹ̀, rántí àkókò tí mo ti bá ọ rìn ọlọ́run, má kọ̀ mí sílẹ̀, mo ṣẹ̀ ṣùgbọ́n aláàánú ni ọ́ ọlọ́run, má jìnnà sí mi mọ́. Ẹ̀mí rẹ tó ti mú kúrò dá padà ọlọ́run, mo ti ronúpìwàdà, mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, mi ì dẹ̀ ní ṣerú ẹ̀ mọ́. A dẹ̀ rí pé lóòótọ́ náà tí Dávidi fi kúrò láyé, Dávidi ò ṣerú ẹ̀ mọ́. Obìnrin virgin kan tán fún kó máa tọ́jú ẹ̀ ní òde èjì ẹ̀, Dávidi ò ní kankan bá láṣepọ̀. Ó yà àwọn èèyàn lẹ́nu ní pé ọmọ yìí sọ pé Dávidi ò fọwọ́ kan òun, òpó nǹkan tọ́jú ẹ̀ ní. Ẹ̀rù kan tó ṣẹlẹ̀ nígbà tí Báṣẹ́bà kò jẹ́ kí Dávidi tún súnmọ́ obìnrin mọ́. Ta ló mọ rírú ẹ̀ tó máa tún ṣerú ẹ̀? So ní verse 22 ó ní olúwa yára láti ràn mí lọ́wọ́, ó ní láti ràn mí lọ́wọ́ báyìí ní olúwa. Tó bá pẹ́ jẹ lé Ìlọrin kan lè bàjẹ́, olúwa má jẹ́ kó pẹ́. Ìwọ ni ìgbàlà mi,
ìwọ náà nìkan ló lè gbà mí là, ìwọ náà ni mo ṣẹ̀ sí, ọwọ́ rẹ ni mo kúkú ṣẹ̀ sí. Olúwa ṣàánú fún mi, ìyà ẹ̀ṣẹ̀ yìí mo ti jẹ, Olúwa dáríjì mi, tún gbà mí padà. Aláàánú sì lọ́lọ́run. Torí delay can lead to destruction o. Téèyàn bá ti jẹ́ kó pẹ́, téèyàn ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ tó ń bò ó mọ́lẹ̀, nígbà tí gbogbo èrè ẹ̀ bá dé, gbogbo nǹkan á wá dàrú, á wá dàbẹ̀ ní pé ó dẹ̀ ń sin Ọlọ́run o. Kí ló wá dé? Àwọn èèyàn bá máa sọ oríṣiríṣi. Òfin rẹ̀ gan á tún máa tan ara, á tún máa sọ pé kò yé òun, but òfin rẹ̀ gan mọ̀ pé òun bo ẹ̀ṣẹ̀ mu mọ́lẹ̀ ni. Ẹ tó bá bo ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́lẹ̀ kò lè prosper o, kò lè prosper. Ó jẹ́ ká conclude. Torí nígbà tí àìsàn dé bá Dáfídì, tí ìbanilórúkọ jẹ́ òun lẹ̀ṣẹ̀ yẹn, wọ́n slander ni ẹ̀ṣẹ̀ yẹn, irú nǹkan tó ṣe fún Dáfídì nìyẹn. Ó kó ìtìjú gidi bá Dáfídì pẹ̀lú àwọn ọmọ tó sọnù, pẹ̀lú gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí Dáfídì. Ó ti pọ̀ jù. Ńṣe ni Dáfídì ńṣe ló ké pe àánú Ọlọ́run o. Tó bá mọ̀ wípé nígbà ìmọ̀ lòun ti ṣe nǹkan báyìí, ké pe Ọlọ́run. Aláàánú lọ́lọ́run, aláàánú ni, aláàánú ni. Ọ̀rọ̀ Sọ́ọ̀lù tí bá ti rántí ó máa ń jẹ́ kẹ́rù Ọlọ́run bà mí ni. 1 Samuel chapter 16 verse 14. Mo fẹ́ ká parí torí ẹ̀mí ṣe fún wa ní àwọn Bible scriptures Bible verses tó pọ̀. 1 Samuel 16 verse 14. Ó ní ṣùgbọ́n ẹ̀mí Olúwa fi Sọ́ọ̀lù sílẹ̀. Tí bá ti ka kiri yẹn màá ní Jésù ṣàánú mi, má jẹ́ kẹ́mi rẹ̀ fi mí sílẹ̀ Olúwa. Á dáa kéèyàn má tiẹ̀ ti mọ Ọlọ́run rárá ju pé kó mọ Ọlọ́run, kẹ́mi Ọlọ́run kó máa bá gbé. Especially ẹ̀ tó ń rí, òun gbọ́, ó mọ Ọlọ́run, ó sì rí Ọlọ́run rí. All of a sudden ẹ̀mí yẹn ó kàn jẹ́ lọ. The way tí Sátánì á ṣe take over are serious. Nǹkan tó ṣẹlẹ̀ sí Sọ́ọ̀lù nìyẹn. Kò ní ìgbẹ̀yìn ayé tiwa kò ní rí bí ti Sọ́ọ̀lù lórúkọ Jésù. Torí Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ó parí ẹ̀ sọ́dọ̀ Sátánì. Ọlọ́run yìí aláàánú ni. Dáfídì yìí náà ló kọ ní Psalm 86 verse 15. Psalm 86 verse 15. Ó ní ṣùgbọ́n ìwọ Olúwa ni Ọlọ́run tó kún fún ìyọ́nú. Ọlọ́run kún fún ìyọ́nú. Is full of compassion àti olóore ọ̀fẹ́. Olóore ọ̀fẹ́ ni. Ó dẹ̀ máa ń pẹ́ kọ́ Ọlọ́run tó bínú. Ọlọ́run máa ń pa nǹkan mọ́ra. Ó máa ń pa nǹkan mọ́ra, kò kí tètè bínú. Tábà tẹ̀ sí ń gbàdúrà Olúwa fáyà lórí ọ̀tá yìí, Olúwa sì máa fọ́tá yẹn láyè. Nígbà tọ́tá yẹn bá ti gùn kọjá orí ewé, Olúwa wá ṣẹ̀ wá dìde. Ọlọ́run ò kí tètè bínú. Ó kún fún àánú. Ó lọ́ra láti bínú. Ó sì lé àánú púpọ̀. Ṣùgbọ́n tó bá wá sọ pé òun ti make up mind òun ò ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, òun kàn fẹ́ máa fẹ̀ṣẹ̀, ó fẹ́ máa bá sùn, kánjọ máa jí, kánjọ máa sùn, ó kù sọ́wọ́ ẹni náà. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọkàn tó bá ṣẹ̀ ó máa kú ni o. Ezekiel 18 verse 20. Ọkàn tó bá ṣẹ̀ ó máa kú ni. A sì ti kọ̀wé rẹ̀ Hebrews Hébérù orí 9 ẹsẹ̀ 17. Hebrews 9:27. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀ẹ̀kan ni o, ṣùgbọ́n lẹ́yìn ikú yẹn ìdájọ́ ló kù o. Kò sí pé mo máa ń ṣe, kò sí pé mo máa lọ defend ara mi lọ́jọ́ náà, kò sí pé Olúwa ṣe mo mọ̀ pé mo ṣiṣẹ́ fún ẹ, kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Gbogbo ìwé òǹkálùkù la máa ṣí síwájú òǹkálùkù o lọ́jọ́ náà. So tó bá mọ̀ wípé o ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Dáfídì yìí, o ò dẹ̀ fẹ́ kírú ẹ̀, o tiẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ, àti pé o fẹ́ bá Ọlọ́run. Dáfídì ṣẹlẹ̀ sí Dáfídì, ó ṣubú lóòótọ́, ṣùgbọ́n Dáfídì dìde. Ó jẹ́ ìyá ẹ pọ̀ tó dìde. At least Dáfídì make it to heaven. Ó dìde. Ìlérí Ọlọ́run tọ́lọ́run dẹ̀ ṣe fún, Ọlọ́run ó dẹ̀ mú wá sí ìmúṣẹ fún. Tó bá mọ̀ pé ìlérí Ọlọ́run fún ọ nínú ayé yìí àti lórí ọmọ, ó fẹ́ kó wá sí ìmúṣẹ. Àti pé má tó bá dẹ̀ kúrò nínú ayé yìí, ó fẹ́ bá Jésù Kristi, ó fẹ́ bá jẹ ọba. Wá gba Jésù Kristi sínú ayé rẹ̀. Wá fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, wá fi sílẹ̀ síwájú Ọlọ́run o. Má ra ẹ̀pẹ́ lẹ́ṣẹ̀ ni mí o. Tún lọ ka Psalm 38 kó bí Dáfídì ti sọ pé lóòótọ́ mo ṣẹ̀ Olúwa, mo ṣẹ̀, ṣùgbọ́n mo ti ronúpìwàdà. Mi ìdẹ̀ tún ní ṣerú ẹ̀ mọ́.
torí téèyàn bá sọ pé Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bó tó tún lọ ń ṣerú ẹ̀ṣẹ̀ náà, ẹni yẹn ò tí ì serious o. Nǹkan tá à ń pè ní ìrònúpìwàdà ni ẹni tó sọ pé mi ò tún ṣe mọ́ bíi ti Dáfídì, kò dẹ̀ ṣe mọ́ tó fi lọ rọ́rọ̀rùn lóòótọ́. So tó bá mọ̀ pé o fẹ́ ṣerú ẹ̀, o fẹ́ jogún ayé, o dẹ̀ fẹ́ jogún ọ̀run, o fẹ́ dúró ṣinṣin, kò sí bẹ́ṣẹ̀ yẹn ṣe lè burú tó, Ọlọ́run á dáríjì ẹ̀. Kò sẹ́ṣẹ̀ tó pọ̀ jù tọ́lọ́run ò lè dáríjì, ṣùgbọ́n kí wọ́n tún padà sínú ẹ̀, òun ni. As long as tó bá tún padà sínú ẹ̀ṣẹ̀ yẹn, Olúwa á dáríjì ẹ̀, wàá fìjọba ọ̀run ṣeré jẹ. Of course ìyà ẹ̀ wà ń bẹ̀, kò sí kàtà lè ṣe, but Olúwa temper justice pẹ̀lú mercy, Olúwa ṣàánú. Ká Dáfídì ò cover títí ẹni ìjìyà yẹn kò ní pọ̀ tó yẹn, torí pé ó fi kan tó fi cover nǹkan, òun ló ṣe wá pọ̀ jù fún Dáfídì. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, tó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ lóòótọ́ tó tán ra ẹ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé mo ti ṣẹ̀, mo ti bú àwọn ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ o, mi ì mọ̀ pé bó ṣe rí leléyìí o, máa bọ̀. Olúwa á gbà ọ́, aláàánú lọ́lọ́run, aláàánú ni, is a God of many chances, kò sí second chance nìkan. Ṣùgbọ́n ọjọ́ kan máa ń wà tó jẹ́ wípé téèyàn bá ti lè kọjá bọ́tìn tọ́lọ́run tó ti sẹ́ẹ̀tì fún yàn, kò sórí ọ̀fẹ́ mọ́ nìyẹn, kò sórí ọ̀fẹ́, bọ́ orí ọ̀fẹ́ ṣì wà báyìí lórí òkè Síónì. Wá gba Jésù Kristi sínú ayé rẹ. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sọ lóòótọ́ àti lódodo tó dẹ̀ fi èṣù àṣẹ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ tó fi sílẹ̀ pátápátá, Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Jésù Kristi fúnra wọn inú wọn á máa dùn, àwọn áńgẹ́lì gan wọn á máa jó lọ́run ni pé a tún ti rí ẹni tó ń bọ̀, wọn á tún lọ máa kọ́ mansion ti ẹni náà. Lọ́jọ́ náà àríra ayọ̀ máa ra wa lórúkọ Jésù. Thank you Lord Jesus Christ. Thank you ma. I appreciate you. Love everybody in Jesus' name.